Oya. Kọrin mọ́ ni. Ẹ kú ìtọ́jú. Díẹ̀ o. Sista mi ọwọ́ yín dà. Ẹ ṣe gbà mọ́. Ẹ gbọ́wọ́, God bless you. Bọ̀dá, ẹ gbọ́ ẹ̀ǹdé ẹ gbọ́wọ́. Gbàgà. Very good. Ògo ni fún Kristi lókè ọ̀run. Hallelujah. Ṣé àjòkò? Ẹ ṣe ká jókòó àbí ká kọ́ sọ lórí dúró ní. Ká kọ́kọ́ dúró báyìí náà. Ká kọ́ dúró díẹ̀ nù. Kémi náà ká wá jọ gàmá kan náà. Èmi á lè láti ẹ̀kọ́ wà báyìí náà. Very good. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹnu yà mí nígbà tí thousand bẹ̀rẹ̀ sí ní wọlé. Ọjọ́ wọn ṣe ó dàbí pé ṣé wọn ó sì rà àánú bàbá yìí. Mi gan rò ó. Bẹ́ẹ̀ mo bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 5.98,000. 2,000 ló kù tí 800,000. Let's say 5.1 million. 5,100,000. Ní life ẹ̀ kan péré. Ta ló ṣe léyìí? Agbala Gabriel kọ́ o. Ẹ má ṣì wí, ẹ má ṣì sọ. Agbala Gabriel kọ́. Ọlọ́run ló ṣe léyìí. Bí kò ṣe pé Olúwa kọ́ ilé náà sọ bẹ́ẹ̀. Ẹnikẹ́ni òró ń kó ń gbà. Bí kò ṣe pé àfihàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ta ló ṣe léyìí fáwọn mọ̀mọ́ wa àtàwọn ọmọ wọn? Ọlọ́run ni o. Ọlọ́run ló wọnú ẹ̀yin èèyàn wọ̀nyí. Tẹ́ fi dájọ́ ení èjì ẹ̀ta ẹ̀rin. Tó kíní tó kejì. Omi rétérété ó sì di ẹgbà omi. Ìsun térétéré ó sì dibú. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ̀yin sì padà dọmọ. Àṣé wọ́n rí mílíọ̀nù náírà. Wọ́n wá rí mílíọ̀nù kíní. Wọ́n rí mílíọ̀nù kejì. They saw the first million, second million, third million, fourth million, fifth million. Wọ́n rí 5 million and 100,000. Ẹnu yà mí. Ẹ ti mọ̀ báwo ó ṣe ṣe. Ẹ ti mọ̀ pé we will come out and tell you iye tán rírè. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn, lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo. Ọba tó dá wa sáyé. A tún wá dúpẹ́ lọ́wọ́ Pastor Ademola Gabriel. A fi àkókò yìí náà tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Pastor Ademola àti olólùfẹ́ àwa àkàndá tí Ọlọ́run dá tí ò ṣe farawé. A dúpẹ́ pé ẹ ṣé gan. Èmi ò mọ bẹ́ẹ̀ mi ṣe fẹ́ dúpẹ́ ju wípé kí n sọ wípé Ọlọ́run á bá mi san yín lẹ́san. Nítorí wípé Ọlọ́run tó ní kẹ́ ẹ ṣe àánú fún wa. Òun nìkan náà ló ní ẹ̀san lọ́dọ̀. Kò sí ohun tèmi àti ìdílé mi fẹ́ fi sọ fún yín bí kì í ṣe pé kí Ọlọ́run kó bá mi san fún yín. Mo gbàdúrà lórúkọ ti Jésù. Gbogbo ohun rere táyé gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́. Gbogbo ohun rere táyé yín nílò. Ọlọ́run tó ní mi torí mo gbàgbọ́ pé Ọlọ́run ló dá èmi àti àwọn ìdílé yìí. Ọlọ́run náà bá mi ṣe fún yín. Gbogbo ohun tó ń pa kálukú yín lẹ́kún ní kọ̀kọ̀ ní gbangba. Mo gbàdúrà lórúkọ ńlá Jésù. Ọlọ́run tó ní mi á bá yín sọ dẹ̀rọ̀. Mo wá gbàdúrà fún Pastor Ademola àti gbogbo ìjọ Agbala Gabriel pátápátá ní gbogbo ibi tí wọ́n ní ẹ̀ka sí. Ìlú padà sẹ́yìn kò ní jó fún wọn lórúkọ Jésù. Ní tí wọ́n wá ń ṣe yìí, ní tí wọ́n ó ṣe tí wọ́n ò fi kọ̀ Ọlọ́run tàbí tọ́lọ́run ó fi kọ̀ wọ́n sílẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n dáwọ́ lé. Wọ́n á wá fi ìjọba ọ̀run ṣeré jẹ. Mo dúpẹ́ o torí tí àǹfààní bá wà fún mi láti dúpẹ́. Màá dúpẹ́ láti sí títí di ọ̀la àmọ́ Ọlọ́run tó ní mi á bá mi san gbogbo yín lẹ́san. Ẹ ṣé mo dúpẹ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ẹ jẹ́ wá jókòó. Ó yá, have your seat. You want to sit down. Ẹ wò ẹnu yà mí. Ẹ wá gbọ́n tóbìnrin yìí sọ láàárọ̀. Nígbà wọ́n dé lọ́sàn-án tí mo ní iye tẹ́ rí ni o tẹnu yà wọ́n. Ẹ wá gbọ́n tí wọ́n sọ. Wò tó o bá gbọ́ ilé ìwà mi sí. You need to hear what they said. Ó máa dégbà àkọ́kọ́ tẹ́yìn ó sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ nínú foundation yìí. Ó gbọ́dọ̀ mọ́ gbọ́ wá gbọ́. Tètè share rẹ̀. Ẹ̀yin tẹ́ wá ń bí iṣẹ́ fi earpiece bọ́ tí ẹ mọ̀ tẹ́ntẹ́ntẹ́. Ẹ̀yin tẹ́ ń jẹ mọ́ fọwọ́ kan gbé fún báyìí. Ìwọ tó sùn ó jẹ́ jí gbé àwọn ọmọ rẹ̀ sóde wá gbọ́n tí ìyá ìsọ. Ẹ pè àǹtí yín tẹ́jọ máa ń wò ẹni kò náà wá gbọ́n táwọn obìnrin sọ.